Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo ọmọ ya Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ọmọdé àtàgbàlagbà. Special warning. Eléyìí kó jẹ́ warning, last warning fún doctor àbí kí náà pé wèrè àfáà yẹn, Dr. Sharafadeen Gbadebo. Mo mọ̀ ẹ́ dáadáa o, mo gbé Ògbómọ̀ṣọ́ dáadáa, mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa. Kó lọ jẹ́ warning, last warning ẹ. Ìjọ́ tó bá tún sọ orú ọ̀rọ̀ tó sọ Sunday Igboho yẹn, tí ó bá jẹ́ ọmọ àlè, aláyé bíbàjẹ́, olórí burúkú àfáà, tó bá jẹ́ ọmọ àlè, àwọn kì í ṣe ọmọ àlè bí títí ẹ, a kì í ṣe ọmọ àlè irú títí ẹ yẹn, torí pé ọmọ àlè ni ẹ. Tó bá jẹ́ ọmọ àlè olórí burúkú afọ́fùgbémọ ayírádà àfáà, o lè jẹ́ àfáà kó máa support criminality, kó máa support kidnapping, kó máa support oríṣiríṣi àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Tí ẹ bá yẹ pé ìsálà sálàfì wèrè tẹ́ ń ṣe Boko Haram lábẹ́lẹ̀, tẹ́ ń pera ẹni sálàf. So a ní program fún ẹ o, àbọ̀ wá bá lọ̀rọ̀ ẹ, ọ̀rọ̀ rẹ kù díẹ̀, ọjọ́ àìtẹ́ àtàbùkù ẹ ó kù díẹ̀. Àkọ́kọ́ Ògbómọ̀ṣọ́ tó wà ẹni wá ti bẹ̀rẹ̀ kọ́kọ́ sí sọ̀kò pa ẹ́, inshallah mo ń sọ fún ẹ bẹ́ẹ̀. Lọ kọ́lẹ̀ lẹ́ni everybody tó bá gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ fún ní message yẹn, Sharafadeen Gbadebo, mo ń sọ mi sọ pé mi sọ mọ́. Inú bí tó wà yẹn l'Ógbómọ̀ṣọ́ yẹn, ó di ẹni ẹ̀tẹ́ ẹni àbùkù, ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ gbẹ̀yìn fún nǹkan tó ń sọ yẹn. Ẹnìkan àdògán kan wọ́n fi kíní kan fọ́ lórí, wọ́n fi kíní kan fọ́ lórí, kíní kan. Tí ó bá jẹ́ pé ara wọn nìwọ náà tẹ́ ẹjọ́ ń ṣe, ọjọ́ ẹ̀sìn yín ti tó, àsìkò ẹ̀sìn yín ti tó, ó ti súnmọ́. Ìjọ́ tí wàá ṣe ẹ̀sìn báyìí, ò ní rẹ́ni gbà ẹ́lẹ̀. Àkọ́kọ́ ni pé inú tí wàá lọ kọ́lẹ̀ sọ pé ojú ẹ̀ kan ti fọ́ tẹ́lẹ̀, òun wò bàìbàì ni. Àkọ́kọ́ nǹkan tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀, wàá ṣe àárẹ̀ ní ayé rẹ̀, ó ra rẹ̀ nílẹ̀ báyìí, gbogbo hospital ayé wọn á wù ẹ́ tì. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ, àlùbáríkà ọlá àwọn ẹni Ọlọ́run, ọlá ìjẹ́ ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ń tálẹ̀ Nàìjíríà yìí, tó sì lè ya inú ẹ gbàgà kó tún lè máa fà àwọn tó ń jìjà agbára kó máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ó ṣe ẹlẹ́yà ní Sharafadeen, ó ṣe ẹlẹ́yà, ó ṣorí burúkú láyé ní ayé yìí. Gbogbo ọmọ rẹ pátápátá ẹnìkan ò ní jẹ́ èèyàn nínú wọn mọ́, ayé wọn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ nìyẹn. Yàtọ̀ fún wọn nìkan o, gbogbo àfáà yòówù tó bá lè sọ́pọ́ọ̀tì ìnira tí ń bá ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá yìí, tó bá wà in support ìnira tí ń bá ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá yìí àti ní gbogbo ibi tí gọ́ọ̀mẹ̀ntì ń fara ní wá, gbogbo àfáà tó bá ti support ẹ máa rí ìnira ni, ara ò máa ní ẹ ní bàbá problem ní ayé yìí. Bẹ́ẹ̀ ni mo sọ, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o, bẹ́ẹ̀ ló máa rí. Àfi tó bá já sí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo ní nǹkan kan tí mo fẹ́ gbà nídìí ẹ̀ ju pé ká kúrò nínú ìnira tó ń fara ní wá lọ, ká kúrò nínú ìnira tó ń fara ní. Tí wọ́n bá ń lọ Saudi, ìwọ Sharafadeen, tó lọ ń gba ìrẹsì, tó ń gba gbogbo ẹ̀, tó ń kó wálé, tó ń pín fáwọn èèyàn, àwọn ẹranko bíi tiẹ̀ tó ń tẹ̀lé ẹ, tó ń fún ní rice, tó ń fún ní ẹ̀wà kankan, ló lè máa lọ kó, tó lè máa convince pé báyìí. Àwọn tó ti ṣìnà bíi títí ẹ táyé wọ́n ti bàjẹ́, àwọn ìyẹn ló lè máa kó kiri, tó lè máa sọ ọ̀rọ̀ yẹn fún wípé báyìí ni o, báyìí lélẹ̀ ṣe o, báyìí lélẹ̀ ṣe o, báyìí lélẹ̀ ṣe o. Gbogbo ìwọ tó bá ti support Sharafadeen lórí tó ń ṣe yẹn, ẹ máa jọ ní problem ni, ẹ máa jọ ní ìnira ni, ẹ máa jọ ní problem ni. Torí pé humanity ó dá dúró before religion ni. If you combine humanity and religion, ó sì lọ. But religion apart, humanity apart, wèrè àfáà ni ó máa sọ̀rọ̀ yẹn tó bá ti gbàgbé humanity. Ọmọ ìyá mi ò bá jẹ́ Muslim, kò bá jẹ́ Christian, kò bá jẹ́ oníṣègùn, kò kàn mí kí ìnira má bá látọ̀dọ̀ mi. Àná Muhammad náà sì fọwọ́ sí kí ìnira ó bá yàn. So ìwọ tó bá ti ń support bẹ́ẹ̀, àti ìwọ àfáà ni o, wọ pastor ni o, tó bá ti wà lẹ́yìn ìnira tí ń bá ọmọ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, pé situation tá wà lọ́wọ́ yìí, tó bá ti ń support irú situation yìí, pé situation tó dáa ni, irú situation bẹ́ẹ̀ ni ó máa lọ nínú ẹbí yín lágbára Ọlọ́run. Lójútì ni mànà, lójútì. Tẹ́ bá lójútì ni níṣẹ́ máa tọrọ kànga gbígbẹ́ láti Saudi, wà ní Nàìjíríà ń bì. Ṣé Saudi lówó tó Nàìjíríà ni? Saudi náà ṣe máa fún yín lówó kẹ́ ẹ wá kọ́ mọ́sálásí. Saudi ṣẹ̀ṣẹ̀ ń wá kọ́ ẹ máa tọrọ owó láti wá kọ́ mọ́sálásí Nàìjíríà. Ìyẹn ò dójútì yín pé irú ìlú tó báyìí
kẹsẹ̀ máa tọrọ owó láti wá kọ́ mọ́sálásí. Gbogbo ráìsì tó ń fi ránṣẹ́ sí yín yẹn, tó ń fi ránṣẹ́ pé kẹ máa pín ẹ̀yin ìsálà àbí olórí burúkú tẹ kóra yín jọ síbẹ̀ tẹ sọ pé ń ṣe ìbádà. Ṣé ìbádà lẹ́ ń ṣe yẹn? Ṣé ìbádà lẹ́ ń ṣe? mọ́sẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run nìyẹn. ẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run. àwọn tẹ́ ṣiṣẹ́ Ọlọ́run fún ni wọ́n ń palẹ̀ ẹ̀kọ̀ọ̀kan yìí. So tó bá parú wọn tán, irú yín náà ló ń bọ̀ wá kan, wọ́n máa dájú ìjà kọ yín, wọ́n máa sun yín nágbẹ̀yìn ní lágbára Ọlọ́run. àfi tẹ́ bá jáwọ́ nù wàhálà tẹ́ ń kó àwọn èèyàn sí yẹn. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ ìwọ Sharafdeen, gbogbo àwọn ọmọ ọlọ́mọ ló ti kẹ̀yìn wọn sáwọn òbí wọn l'Ógbómọ̀ṣọ́. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ mi ò kíyẹ ẹ̀ mọ́, ìmí ti rí rádaràda, ìwọ náà ló ń kó wọn kiri. Kò síbi tó rúkẹ̀ ò ti dé Ṣakí, gbogbo ibi náà ti mọ̀ ẹ́ ipe dókítà kan bẹ́ o wèrè ní gbogbo àwọn abiyamọ náà ń gbé ẹ ṣépè. Èpè dẹ̀ ti bẹ̀rẹ̀ sí já ẹ látòní lọ, bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ o. Alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydan fi tadlil wa arsala alayhi tayran ababilan tarmihim bi jaratin misjil wa jalan kasufil maqul. Gbogbo ègbé àti èpè àti àṣàsí tí ń bẹnu alam tara kayfa kó máa jẹ́ ti ẹlẹ́ni Sharafdeen àfi tó bá jáwọ́ àti gbogbo àwọn tó support ẹ. Assalamu alaikum warahmatullah.